mo gbọ́ tẹ́nìkan sọ tó ní paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀ kò sí ní tó burú bí tó sọ ibọ́ ẹnu ẹ̀ ló fi sọ. èmi náà dẹ̀ dá lóhùn mo ní data 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà torí data 5 naira ó fi Google gbogbo ayé lẹ́ẹ̀kan náà tí wọ́n dẹ̀ lè rí lórí tí wọ́n gbé dání tí sọ̀rọ̀ ní gbèsè bẹ̀tí ká má jẹ́ kí ogun ọ̀sẹ̀lẹ̀. mo kàn máa ń rẹ́rìn-ín tí n bá ń rí àwọn èèyàn kan tó bá ní ṣèyíkì yìí tóun bá ń sọ̀rọ̀ báyìí òun nìkan ló máa ń sọ̀rọ̀ àlàáfíà. ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé nǹkan tá a kà ní Quran chapter 3 verse 28 níbi tí Allah ti ń sọ fún àwọn mùsùlùmí wípé wọn ò gbọdọ̀ nífẹ̀ẹ́ àwọn aláìgbàgbọ́ àyàfi tí wọ́n bá ń bá wọn ṣe ọ̀rẹ́ orí ahọ́n ọ̀rẹ́ ojú. òun ni àfáà yìí òun ló ń ṣe. tẹ́ ẹ bá lọ wo tafsir Ibn Kathir ó sọ ń bẹ̀ wípé àwọn á máa fi ẹ̀jẹ̀ sínú àwọn á dẹ̀ máa tu itọ́ funfun jáde àwọn á máa ṣe ojú ayé bíi pé àwọn nífẹ̀ẹ́ àwọn ènìyàn tó jẹ́ pé nínú àwọn ń gbé wọn ṣépè irú wọn ni ṣèyíkì yìí àwọn dẹ̀ ló burú jù. ṣe é rí àwọn ṣèyíkì tó sọ pé tẹ́ ẹ bá rí wọn ẹ pa tó ń sọ nǹkan tó wà ní òwe yẹn àwọn yẹn gangan ló ń sọ òdodo fún yín. irú àwọn ṣèyíkì báyìí nǹkan tí wọ́n ń lò ni wọ́n ń pè ní tẹ̀kíà. alhamdulillah arúgbó fún Allah subhanahu wa ta'ala kí á ti gẹ̀ fún nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti fáwọn aráàlú rẹ̀ àti fáwọn sọ̀hábà rẹ̀ ẹ̀yàn ọmọ yàrá ní Islam lórí sunnah nàbọ̀ Muhammad akírawa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àrọ̀wá kágbọ́n sábà wa gbìyànjú láti bá wa share èsì àti ìdánilẹ́kọ̀ọ́ àti ìṣítí tá a tún fẹ́ ṣe fún àfáà Akeugba Gold lórí ọ̀rọ̀ tí èyí ọmọ kẹfìrí ẹlẹ́bọ SSBB yìí tó ṣe kíni tó fi fèsì lórí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ. tọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ àfáà Akeugba Gold pé kí wá ní èébú tí wọ́n ń bú àwọn àfáà tí wọ́n ń kojú àwọn ẹlẹ́bọ àtàwọn aláṣìṣe tí wọ́n ń kojú wọn pẹ̀lú ọ̀nà tí wọ́n gbà fi ń kojú wọn kí ni èébú tẹ̀ ń bú wa sí? kí ni èébú tẹ̀ ń bú àwọn àfáà mùsùlùmí sí? kí ni èébú tẹ̀ ń bú àwọn ẹni tí wọ́n ń ṣakitiyan àti da irọ́ àti da ìrújọ́ àwọn ọmọ ẹlẹ́bọ yìí nù kí ni èébú tẹ̀ ń bú wọn sí? so ẹ̀yin náà gbọ́dọ̀ táfà yìí sọ tó bá di lọ́la ní ìsìn àfáà yìí ó kọ agbára jáde wọ́n kọ agbára jáde pẹ̀lú fìlà wọ́n máa sọ pé ẹ má bú àwọn ẹlẹ́bọ ẹ má bú àwọn aláṣìṣe tán wá ṣe kíní kan so òun náà lẹ́yìn náà bú kíní kan tí wọ́n mú ní ọba tí wọ́n ń jọ́sìn fún yìí Ọ̀rúnmìlà àbí kíni wọ́n ń pè òun náà lẹ́yìn náà sọ jáde yìí ká èmi ò mọ lẹ́fù ní fáàkì tí ń bẹ lára àfáà yìí wallahi lazim ó lágbára púpọ̀. láwọn ọjọ́ mélòó kan sẹ́yìn a sọ fún yín pé wallahi ẹ lè rí àpọ́nlé kankan níbi àwọn nǹkan tẹ́ ń ṣe yìí òun náà lẹ́sìn tún rí yìí àbùkù tẹ́ sì tún máa kàn lọ́wọ́ àwọn ọmọ kèfèrí àtàwọn ẹlẹ́bọ yìí óyé ó sì kéré ju ètò ìrí yìí lọ nítorí kò sí àpọ́nlé kò sì sí ìfẹ́ni tó bá jẹ́ tí bá ń ṣe mùnáfìkì wallahi lazim Allah bẹ̀rẹ̀ lórí àwakọ́ Allah bẹ̀rẹ̀ sọ fún Al-Qur'an al-Karim ipe yaquluna la in raja'na ila al-madinati la yukhrijanna al-a'azzu minha al-adhall àwọn mùnáfìkì ń sọ pé tá bá ṣẹ́rí padà sí Madina àwọn abiyì inú ìlú Madina wọ́n lé àwọn ẹni yẹpẹrẹ inú ìlú Madina kù Allah bẹ̀rẹ̀ wá dán pé ìwà nàbì máa sọ fún mi pé walillahi al-izza ipe sọ fún mi pé iyì tàlọ́ bẹ̀rẹ̀ ní í ṣe wa li rasulih bẹ́ẹ̀dẹ̀ ni tí òjíṣẹ́ rẹ̀ ní í ṣe wa lil mu'minin bẹ́ẹ̀dẹ̀ ni tí àwọn olùgbàgbọ́ òdodo ní í ṣe walakinna al-munafiqina la ya'lamun ṣùgbọ́n àwọn mùnáfìkì ó mọ̀ ká ní ọ̀rẹ́ wa àfáà Akeugba Gold bá mọ̀ pé kò sí àpọ́nlé níbi ìmọ̀ dáhánà ìsìnmájámọ́lá àwọn kèfèrí ẹlẹ́bọ ni orí báyẹ̀ bá ti ṣíwá látòní ìlọ àmúhùn náà lẹ́rí òun ni ọmọ kèfèrí ọmọ SSBB ló yọ bléèdì tí ń ṣe kí ni tó fẹ́ máa ṣáyín lọ́gbẹ́ ìṣàkúṣàjì so khasara wallah kálọ̀ bẹ́ẹ̀ làwọn ṣàlàwà. tọ́ mùnáfìkì ò sì lè jèrè hatta látàyé bí kò sérè kankan tí mùnáfìkì fẹ́ jẹ látàyé bí gan ká tó wá sọ alkiyama Allah bẹ́ẹ̀ dà ló ṣe ládéhùn bẹ́ẹ̀ Allah bẹ́ẹ̀ dà sọ fún wọn Qur'an al-Karim ipe innal munafiqina yukhadi'una Allah wa huwa khadi'uhum àwọn mùnáfìkì wọn máa sọ pé àwọn ń tan Allah bẹ́ẹ̀ dà sì ti ní tí ó fi sẹ̀san fún wọn ní ìrọ́pò sí in tí wọ́n ń ṣe fún Allahu azza wa jalla pẹ̀lú pé Allah bẹ́ẹ̀ dà yóò tó wọn máa wọn mùmínì níjọ́ mi dal-kiyama oye níbi mahshar so ìmọ́lẹ̀ tí ó wà fáwọn olùgbàgbọ́ òdodo yóò wà fún wọn náà níbi mahshar yẹn àmọ́ tó bá di pé wọn kálukú fẹ́ máa pínyà so ẹni tí ó lọ sí àlùjánnà kankan bẹ́ẹ̀ ibi tágbà kò ti ka àwọn mùnáfìkì náà Allah bẹ́ẹ̀ dà ó bá pa náà mọ́ wọn láwọn bá dèrò náà so gẹ́gẹ́ bá Nabi sallallahu alaihi wasallam ṣe sọ́nà hadith kan tí ń bẹ nínú Bukhari pé wa tabqa hadhihi al-ummatu ma'aha munafiquha oye so al'umma yìí yóò ṣẹ́kù al'umma níbi yóò ṣẹ́kù so àwọn mùnáfìkì al'umma yìí náà sì wà lára wọn ó sì wà láàrin wọn so ó yẹ báyìí àmọ́ àgbá kò padà ṣẹlẹ̀ sí wọn tó bá di pé wọn kálukú fẹ́ máa pín àlọ́ sí ilé ẹ̀san rẹ̀ so Allah bẹ̀rẹ̀ dà sọ pé wa idha qamu ila salati qamu kusala tó bá dìde pé àwọn fẹ́ lọ kírun wọ́n máa oye òròjú ni wọ́n máa ṣe àwọn afọ́ntẹ́fẹ́sọ̀rọ̀ gẹ́gẹ́ bí al-Imam at-Tabari rahimahullah gẹ́gẹ́ bọ́n ṣe sọ
ipe tọ̀ ipe aya yìí ipe ibi tá lọ́bẹ̀ẹ́ dà ti sọ pé idha qamu ila salati qamu kusala ipe ó tún túmọ̀ sí wípé so wọn àmọ́ pàápàá ní tá lọ́bẹ̀ẹ́ dà sí lọ́nà yẹn fún wa nínú ẹ̀sìn yìí oye tó sì já sí pé téèyàn bá wo ọ̀nà gbà tí àfáà yìí fi máa ń sọ̀rọ̀ ẹ̀rí pé àfáà yìí kéré nípa ẹ̀sìn lọ́bẹ̀ẹ́ dà púpọ̀ Allah sọ pé yura'una an-nasa wala yadhkuruna Allaha illa qalila wọ́n máa ṣe kárí mi fáwọn èèyàn gẹ́gẹ́ bí àfáà tí ó gba gọ́ọ̀dì ṣe lọ ṣe kárí mi lọ́dọ̀ àwọn ìyá yìí ń pé tọ́ ìwà tẹ́lẹ̀bọ̀ kan sọ pé paracetamol 10 naira ó lágbára ju lọ́bẹ̀ẹ́ dà lọ èmi náà wá sọ pé beta 5 naira ó wúlò ju Ọ̀rúnmìlà lọ torí ó lè rí gbogbo nǹkan Ọ̀rúnmìlà ò sì lè rí nǹkan kan du'a'in nas kallọ́bẹ̀ẹ́ dà máa ṣàfihàn mọ́nà náà barakallahu fikum ìyá ọmọdé wa nínú ẹ̀sìn wa kallọ́bẹ̀ẹ́ dà máa ṣàṣàn kálukú wa lẹ́sàn lórí lórí fundraising èyí tá a ṣe wà lórí rẹ̀ tá a láfẹ́ fi ra ilẹ̀ fún ilé ẹ̀kọ́ àti fún mọ́sálásí so outstanding balance ti ń bẹ níwájú wa tá ń bẹ̀rẹ̀ fún láti balance agreement ti ń bẹ láàrin wa àtàwọn ẹni tí wọ́n ta ilẹ̀ fún wa tí ń ṣe iye nǹkan owó 7.4 million naira alhamdulillah nínú ìyọ̀nda allọ́bẹ̀ẹ́dà ní ká ti rí 1.2 million naira nínú rẹ̀ báyìí tó túmọ̀ sí pé ó kù 6,200,000 naira níwájú wa àwọn ìtàn allọ́bẹ̀ẹ́dà bá ṣe gbà láyé fún nínú arziki so kẹjọ kẹdà kó kẹ má ṣàbáwá dá sí kẹlọmẹdà má ṣàṣàn wa ní ẹ̀san olóore so àkáǹtì wa 1802934524 oye Providus Bank so Providus Bank yìí àti Unity Bank wọ́n ti jọ ṣe kíni wọ́n ti jọ wà papọ̀ torí rẹ̀ ní àṣeṣe kíni torí rẹ̀ ní àṣegbé wá báyìí oye so torí rẹ̀ àṣeṣe kíni àṣegbé wá báyìí torí Unity Bank wọ́n ṣe kíni wọ́n ti padà lẹ̀ papọ̀ mọ́ Providus Bank so àkáǹtì tí wọ́n sì fún wa ní tuntun so ti tẹ́lẹ̀ tá ń lò yẹn oye so wọ́n ti change sí eléyìí so kí Allah bẹ̀rẹ̀ máa ṣàṣàn wa ní ẹ̀san olórí náà Allah sọ pé mudhabdhabina bayna dhalik ipa àwọn munafiki yóò ṣe yíṣọ́ àwọn ni wọ́n ay yataharrakun so wọ́n máa ṣe kí ni wọ́n máa yí lọ sí bí wọ́n máa yí lọ sí bẹ̀yún so ìpínlẹ̀ tadhabdhub òun náà ni kí a máa yí káàkiri àbí kí a máa kàn dàmú káàkiri kí tọrọbù báyàn oye gẹ́gẹ́ bí ìkànnà àwọn olóni gẹ́gẹ́ bó ṣe kọ́ pé alam tara anna Allaha a'taka suratan tara kulla malkin dunaha yatadhabdhabu bẹ́ẹ̀ oye so wọ́n máa ṣe kí ni wọ́n máa yí bìrì káàkiri la ilaha illa so wọ́n wà lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ permanently kí wọ́n máa la ìgbàgbọ́ wọn mọ́lẹ̀ pé ìtàwọn náà nígbàgbọ́ nìyẹn wala ilaha illa kìí sì ṣe pé bóyá wọ́n fi tọkàntọkàn wà nínú ìsìláàmù ní ti tòdodo lẹ́ni tó wà sincere nípa ẹ̀sìn yẹn oye Allah sọ pé wa man yudlilillahu falan tajida lahu sabila Allah sọ pé ya ayyuhalladhina amanu nínú gbàgbọ́ òdodo la tattakhidhul kafirina awliya ẹ má ṣe mú àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ ẹ má ṣe mú wọn lọ́rẹ̀ ayò ẹ̀yin sọ pé ẹ fẹ́ mú wọn lọ́rẹ̀ ayò ẹ wọ́n pé kò sí tó fún bẹ́ẹ̀ náà nǹkan kan bẹ́ẹ̀ náà ẹ máa àwọn àgbákòsọkúsọ tẹ́ ti ń sọ nípa àwọn nǹkan yìí bọ̀ ni ẹ wá lọ jòkó sáàrin àwọn ìyá kan tí ó pé à ń bẹ ọlọ́bẹ̀ẹ́ra kó mọ́ ṣàṣàlékún àgbọ́yẹ̀sìn fún wọn ẹ wá ń sọ pé nígbà tí ẹlẹ́bọ kan sọ kinní kan èmi náà wá sọ báyìí àfà ẹ ń sọ sápò ara yín ká lọ́bẹ̀ẹ́ra jẹ́ kẹ́ ẹ lè ronú pé wàdà òun náà lẹ́rìí òun ló yẹ ẹ̀yẹ yìí lọ́mọ yìí yẹ ẹ̀yẹ yìí so ló yẹ ẹ̀yẹ yìí ọwọ́ bó ṣe yẹ̀yẹ́ yín so àpẹẹlẹ lẹ́lẹ́ wá ẹ̀wù bẹ́ẹ̀ sí ń kábùkù àwọn ẹni tẹ́ wá rò pé báyẹn ni àbùkù wá ni wọ́n gẹ́tẹ́ fi ń sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ ń sọ tí ò bọ́pọ̀ lọ́mú tí ò sì bẹ́sàn lọ́bẹ̀ẹ́ dàmú oye àwọn yóò gan ni wọ́n tún wá ń jẹ́ ní abiyì lọ́dọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ̀ yìí abẹ́rẹ́ nǹkan allọ́bẹ̀ẹ́dà sọ fún Al-Qur'an al-Karim pé yahlifuna billahi lakum liyurdukum wọ́n máa búra pẹ̀lú allọ́bẹ̀ẹ́dà fún yín kí wọ́n lè bá múnú yín dùn wallahu wa rasuluhu ahaqqu an yurduhu allọ́bẹ̀ẹ́dà tó jíṣẹ́ rẹ̀ òun ló yẹ kí wọ́n múnú ló yẹ kí wọ́n wá bí wọ́n ṣe dùn ló yẹ kí wọ́n máa wá bí wọ́n ṣe dùnú sí wọn oye nǹkan mu'minin nǹkan olùgbàgbọ́ òdodo ni wọ́n dòdòdò so intel lọ sọ lọ́dọ̀ àwọn ìyá yìí òun ló yẹ kẹ́ máa fún rí rẹ̀ lórí kíni lórí prógrámù ẹsẹ̀ wọn ni méjì tẹ́ máa ṣe kíni tẹ́ máa ń kọ yẹn so oye báyìí kì í sọ̀dọ̀ àwọn ìyá yìí ló yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ so orí prógrámù ẹsẹ̀ wọn ni méjì tẹ́ máa ń kọ yẹn náà kẹ̀bí rábìlá ilmi máa ń sọ̀rọ̀ àrọ́ tẹ́ máa ń ṣe kíni tẹ́ máa ń kọ yẹn ibi tó yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn Allah bẹ̀rẹ̀ yóò bàbá fún yín mọ́nà yóò sì bàbá tó yín sọ́nà náà